ẹ̀yin olólùfẹ́ mi wàhálà ń bọ̀ o wàhálà ń bọ̀ o ẹ̀yin olólùfẹ́ mi wàhálà ń bọ̀ o wàhálà ti ń bọ̀ o ẹ jẹ́ kí àwọn ọmọ nàìjà ẹ jẹ́ ká wà àtàláàtì ẹ jẹ́ ká wà àtàláàtì wàhálà ń bọ̀ ẹni kí ni nǹkan tí mo rí tí mo sọ pé wàhálà ń bọ̀ ọ̀rọ̀ lórí àṣírí tí Very Dark Man tó gbé jáde lórí ọ̀rọ̀ Bobby gbogbo yìí ti mọ Bobby tá à ń sọ Bobby Risky yà àṣírí ẹ̀ tó gbé jáde lórí voice note yà àwọn ìjọba ti dìde báyìí o àwọn ìjọba Nàìjíríà ti dìde báyìí sí wọ́n ní àwọn fẹ́ lọ ṣe investigation lórí ọ̀rọ̀ tí Very Dark Man sọ lórí àṣírí tí Very Dark Man gbé jáde wọ́n ní àwọn fẹ́ lọ ṣe investigation ẹ jọ̀ọ́ irú investigation wo ni wọ́n fẹ́ ṣe nígbà tí a gbọ́ voice tá a gbọ́ ohun Bobby níbi tó gbé ti ń sọ̀rọ̀ ó dẹ̀ tún kà títí ó tún ka fast ọmọ bàbá Fálànà pé òun pè é pé wọ́n ti fẹ́ rán òun lọ sẹ́wọ̀n o kí ni nǹkan tí òun máa ṣe o òun ò fẹ́ sun ẹ̀wọ̀n o fast dẹ̀ sọ fún pé òun máa pe bàbá òun wọ́n pe bàbá ní òun máa gba 10M ẹ má gbàgbé wípé ẹ̀sùn méjì òun ni wọ́n fi kan Bobby ẹ̀sùn kínní wọ́n ní ó ń tẹ owó Nàìjíríà lójúmọ́lẹ̀ báṣubàṣu ó ń ṣòwò Nàìjíríà yamayama ẹ̀sùn kejì wọ́n ló ṣe money laundry yà torí kí orúkọ ẹ̀ máa bàjẹ́ ó gbé owó fún àwọn àjọ EFCC kan bá yọ orúkọ ẹ̀ kúrò pé kò sínú ẹni tó ń ṣe money laundry wọ́n bá yọ orúkọ ẹ̀ kúrò àwọn yẹn gba 15M now kò tún fẹ́ lọ sẹ́wọ̀n lẹ́yìn ìgbà tí wọ́n dájọ́ fún pé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn kò tún fẹ́ lọ sẹ́wọ̀n ó tún pe Fash ọmọ bàbá Fálànà ọmọ pé bàbá àtọmọ wọ́n lè dí àpò pọ̀ wọ́n náà máa gba 10M wọ́n gba 10M lọ́wọ́ Bobby wọ́n lọ fi Bobby sí apartment tí gbogbo àwọn èèyàn dẹ̀ rò pé ó wà lẹ́wọ̀n èmi gẹ́gẹ́ bí ẹnìkan nígbà tí Bobby ti ẹ̀wọ̀n dé tá a rò pé ó lọ sẹ́wọ̀n tó ti ẹ̀wọ̀n dé mo sọ fún ẹnìkejì mi tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ mo ní bọ̀bọ̀ yìí ò lọ sẹ́wọ̀n mo nínú àmọ́ bí ẹ̀wọ̀n Nàìjà ṣe rí àwọn tó lọ sẹ́wọ̀n Nàìjà tó bá dé wọ́n máa ń lìn ní torí pressure tó máa ń fún wọn bẹ̀ iṣẹ́ àṣekára tó máa ń fún wọn bẹ̀ wọ́n máa ń lìn ní ẹ wo Bobby tó ẹlẹ́lẹ́ ìjáde lẹ́wọ̀n ẹ wò pé iye sanra tó ṣe rùmúrùmù tó dàbí ẹ̀fọ́ etí odò tó ń dán yọ̀lọ̀yọ̀lọ̀ ṣé lè gbẹ̀yìn tó lọ sẹ́wọ̀n bọ̀ tí ń gbà yẹn ṣe mọ̀ ààrẹ evidence ààrẹ proof ta lè fi jọ̀jì ẹ̀ àṣé Very Dark Man ajàjàngbara ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn àti ó ń ṣèwádìí ìwádìí wa fi yé wa wípé Bobby ò lọ sẹ́wọ̀n àwọn bàbá Fálànà àtọmọ wọn àwọn ni wọ́n lẹ̀dí àpò pọ̀ wọ́n ní wọ́n gba 10M nọ́wẹ̀ òkè ìjọba kò wá ta síjọba létí lórí wípé wọ́n ní Bobby ò sun ẹ̀wọ̀n kò ta síjọba létí o ìyí tí ìjọba gbọ́ nínú gbogbo ọ̀rọ̀ ẹni pé wáì tí Very Dark Man ṣe máa gbé àṣírí yẹn jáde àwọn fẹ́ lọ ṣe investigation lórí àṣírí yẹn wọ́n ò ṣe investigation lórí Bobby pé ṣé lóòótọ́ ni bọ̀bọ́ yìí lọ sí ẹ̀wọ̀n àbí kò lọ sẹ́wọ̀n Very Dark Man ọ̀rọ̀ tó sọ kẹ́kẹ́ lọ ṣèwádìí lórí ẹ̀ wọ́n sọ yẹn àṣírí tí Very Dark Man tú síta òun ni wọ́n fẹ́ ṣe ìwádìí lé lórí ẹ ọmọ Nàìjà ẹ má sun àsùnpara o ṣé mọ̀ pé ìlú wa yẹn ìlú tó yẹ pé wọ́n máa ń sọ olóòótọ́ di ìkà ni o wọ́n máa ń sọ olóòótọ́ di ìkà wọ́n máa ń yí ẹrù lé olóòótọ́ lórí wọ́n máa ń sọ̀rọ̀ àná di bá mi kojú mọ́ tó mọ́ Nàìjà lónìí yẹn o gbogbo ẹ̀yàn ọmọ Nàìjà ẹ jẹ́ ká wà àtàláàtì o ẹ jẹ́ ká wà àtàláàtì èèyàn kan ṣo tá a tún mọ̀ ń sìn tó tún lè fèsì wọn òun náà ni Very Dark Man yìí sìn ẹ jọ ẹ jẹ́ ká dúró tì ẹ jẹ́ ká support ẹ torí bàbá kan tẹ̀ ti jáde bàbá yẹn sọ wípé ẹ máa wo nǹkan tíjọba fẹ́ ṣe o báyìí sọ pé àwọn fẹ́ lọ ṣe investigation yẹn o tó bá máa lọ o tó bá máa bọ̀ o wọ́n máa wá da ọ̀rọ̀ yẹn lé Very Dark Man lórí ni o wọ́n ló ń pa irọ́ wọ́n ló fẹ́ bà bàbá Fálànà lórúkọ jẹ́ wọ́n ló fẹ́ bà Bobby lórúkọ jẹ́ wọ́n ní nǹkan tó máa sọ nìyẹn o ẹ jọ tó bá jẹ́ pé èsì tán gbé jáde nìyẹn ẹ má jẹ́ ká gbà fún wọn o ẹ má jẹ́ ká gbà fún wọn o it's getting too much ó ti ń pọ̀ ju o ẹ wo ìgbà tọ́rọ̀ Mohbad ti ṣẹlẹ̀ ó ti lé ní ọdún kan báyìí sìn federal ò dìde o kọ́nà wọn fẹ́ ṣe investigation lórí ẹ̀ state ò dìde o kọ́nà wọn fẹ́ ṣe investigation lórí ẹ̀
abẹ́ bàbá wa gọ́fúnà Sanwó-Olú abẹ́ wọn títí kán tiẹ̀ dìde lórí ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ wa níhò àárín kankan lórí ẹ̀ ẹ wá wo ti Bobby àti ti bàbá Fálànà torí pé ó ti kan àwọn alágbára ń sìn àwọn ìjọba sọ pé àwọn ti fẹ́ dìde wọn náà fẹ́ lọ ṣe ìwádìí ẹ lórí fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹjọ́ kó go viral kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí ì gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ìjọba ti dìde wọn náà fẹ́ lọ ṣe ìwádìí lórí ọ̀rọ̀ tí Very Darkman sọ ẹ̀dẹ̀ mọ̀jọba tó máa sọ lọ tó máa sọ bọ̀ wọ́n máa da ọ̀rọ̀ yẹn lé Very Darkman lórí ni fẹ̀kọ̀tẹ́lẹ̀ náà Very Darkman náà ti sọ o ó ní kán prove òun wrong pé tó bá yẹ pé wọ́n lòun pa kán ṣáàjì òun sí kóòtù but ẹ mọ̀ wọn ìjọba wa ẹ mọ̀ wọn kì í fojú wọn olóòótọ́ òun dẹ̀ ló ṣe kàlú nígbà tá a ti dáyé òun láti ń gbọ́ ṣé orí wọn tó bá ti ń sòótọ́ báyìí wàláì ìwọ lọ tá a lù sá máa tẹ̀lé wọn sá máa bá wọn jẹ kó máa bá wọn mu nínú ìwà àbàjẹ́ ntínú wọn dùn sí nìyẹn but ìjọ tó bá ti lè takùn báyìí pé ohun tẹ́ ń ṣe yóò dáa ìjọ yẹn ló ti di ọ̀tá wọn ẹ jọ ẹ má jẹ́ ká gba ilé ìláyè fún wọn ẹ rántí wípé Mohbad gan sọ kó tó jáde láyé ó ní ẹ ti ń ṣe tipẹ́ tòun ilẹ̀ máa fi ṣe àṣemọ́ ṣé bàbá Fálànà náà la gbọ́ wípé àwọn náà kọ́ gba kéèsì Mohbad tó tún parọ́ pé ìyàwó àwọn ló gbà Ọlọ́run ló mọ iye tán ti gbà lọ́wọ́ Wùnmí tó sáyé fẹ́ bẹ́ẹ̀rì kéèsì àwọn náà ni wọ́n tún organize corona inquest wọ́n kàn ń dílé ọ̀rọ̀ yìí wọ́n kàn ń dílé ẹjọ́ yìí Mohbad dẹ̀ ti sọ ṣé mọ̀ pé gbogbo ẹ̀jẹ̀ kan ló ṣe é ta sílẹ̀ ṣé mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ wípé ìgbà míì tó bá ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ìlú ò ní rojú ìlú ò ní ráyè ẹ wo Mohbad ṣe rí pé ara àwọn ẹ̀jẹ̀ tá à ń sọ nìyẹn ara àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tá à ń sọ òun nìyẹn so bọ́n ṣe ta ẹ̀jẹ̀ bọ̀bọ́ yẹn sílẹ̀ ń sìn ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo ìlú sọ pé àwọn ń wá justice fún mo mọ̀ pé federal government wọn ò lè expect pé ọ̀rọ̀ Mohbad ó lè dé stage yìí state gan wọn ò lè believe pé ọ̀rọ̀ Mohbad ó lè dé level yìí tó bá ti jẹ́ pé aláìṣẹ̀ ni tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹ̀jẹ̀ tí kò yẹ kán ta sílẹ̀ tó bá ti ta sílẹ̀ ẹ̀yin náà mọ̀ ẹ̀yin Yorùbá ẹ mọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí wọ́n ẹ̀jẹ̀ yìí bá ta sílẹ̀ ètùtù ló kan ètùtù tá a dẹ̀ ń fẹ́ náà ni pé justice kò sí nǹkan mímọ́ ètùtù ẹ̀ náà nìyẹn kò sí ètùtù míì fún yàrá pé nílẹ̀ Yorùbá tó bá ta ẹ̀jẹ̀ tí kò yẹ kán ta sílẹ̀ tó bá gbé Ifá jọlẹ̀ Ifá sọ wípé ok o wọ́n máa ṣe ètùtù ní o kílù tó lè rojú o kílù tó lè tùbà o yá ètùtù yẹn náà la bá ń béèrè lọ́wọ́ federal government báyìí ètùtù yẹn là ń béèrè lọ́wọ́ state government báyìí pé ètùtù tá à ń fẹ́ ni justice for Mohbad. ti Bobrisky òun ló ṣẹlẹ̀ ń sìn tó ti consign bàbá Fálànà torí pé ó ti kan àwọn alágbára ń sìn ìjọba ti dìde ń sìn pé àwọn fẹ́ lọ ṣèwádìí ọmọ Nàìjíríà ẹ má jẹ́ ká gbà fún wọn o torí àmọ́ ibi tó lè gbà yọ o Very Darkman ò gbọ́dọ̀ ṣe wọn nǹkan kan dẹ̀ gbọ́dọ̀ ṣe ẹ jẹ́ ká support ẹ o ẹ jẹ́ ká support ẹ torí akíkanjú ọkùnrin ni ṣé bí nǹkan tá a rò pé bàbá Fálànà ń ṣe fún wa nìyẹn pé wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn wọ́n ń jà fún àwa tá a lágbára tá a lówó tá a ní ọkọ pé àwa ni wọ́n ń jà fún ẹ wá wò wọ́n sìn èsùrú ti pàdídà nísìn ó ti ń lájá èsùrú ti pàdídà ó ti ń lájá tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àwa la rò pé ẹ̀ ń jà fún gẹ́gẹ́ bí mẹ̀kúnnù woman right lawyer òun la pè yín ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn àṣàpọ̀ ara yín lẹ̀ ń jà fún àṣẹ pocket yín lẹ̀ ń jà fún ẹ lólùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ó wà very important ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral fún àǹfààní àwọn tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kéde bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube ẹ subscribe kò já yín lówó Ọlọ́run kò já yín lówó kò já yín data subscribe button pàun kò já yín lówó gbogbo yín tẹ̀lé ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ọwọ́ tẹ̀ fi subscribe yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè gbogbo yín tẹ̀lé ń wò mí náà tí mo mọ̀ wípé ẹ fẹ́ subscribe ń sìn ṣé ọwọ́ tẹ̀ fẹ́ fi subscribe yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè owó lẹ́ẹ̀ máa fi kà owó ńláńláńlá ò lẹ́ẹ̀ máa fi kà ẹ ṣé gan lórí ọ̀rọ̀ Bobrisky pẹ̀lú Very Darkman àti bàbá Fálànà òun ni mo mú wá fún yín yẹn tí ọ̀rọ̀ mi bá tún jáde lẹ́yìn àbáṣírí mi bá tún jáde lẹ́yìn